orúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí mi máa gbé yín ga. A yìn yín lógo torí pé ẹ̀yin lọ́lọ́run. A dúpẹ́ torí pé ẹ dára sí wa. Inú rere àtàánú rẹ lórí ayé wa. A gbé yín ga o. Àwa yìn wá ṣe ọ́ lógo. Ẹ̀mí àwọn wòlíì ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run tó ń bẹ láàyè síbi, a dúpẹ́ oore ọ̀fẹ́ àtàánú tá a tún rí gbà lénìí. A yìn ọ́ nítorí pé Ọlọ́run ń bẹ láàyè fún wa. Nípa ipá rẹ láti mí, nípa agbára rẹ. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ti sọ wípé kìí ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa ẹ̀mí Olúwa Ọlọ́run Jèhófà. Bí kò ṣe nípa ìrànlọ́wọ́ rẹ ta ni àwa. Bí kò ṣe nípa ìrànlọ́wọ́ rẹ kí la bá máa sọ. Kí la fẹ́ wí? Bí kò bá ṣe pé ìwọ Ọlọ́run ràn wá lọ́wọ́. Bí kò bá ṣe pé o fún wa lóore ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ń rìn níbi tá ń rìn. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ń wọkọ̀ níbi tá ti ń wọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ń gọ̀kadà papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ń gba ìbí tàbí ọ̀hún. Ṣùgbọ́n ọ̀pọ̀ lájọ lọ tí ò padà wá mọ́. Ọ̀pọ̀ lájọ wọkọ̀ ṣùgbọ́n tí ò gúnlẹ̀ láyọ̀. Ọ̀pọ̀ lájọ gun ọ̀kadà papọ̀ ṣùgbọ́n tó ṣubú. Ọ̀pọ̀ lájọ jẹun ṣùgbọ́n tó pa lórí. Ọ̀pọ̀ lájọ sùn ṣùgbọ́n tí ò jí mọ́. Ṣùgbọ́n àánú rẹ gbé wa ró, oore ọ̀fẹ́ rẹ sì wà pẹ̀lú wa. A sọ wípé ẹ ṣé Ọlọ́run ẹ̀mí mímọ́ lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa. Bàbá wa yìn ọ́ lógo. A gbé yín ga, ṣe yín lọ́ba. Torí pé ipá yín ń bẹ fún wa, agbára yín sì ń bẹ, ẹ̀yin ní ìgbẹ́kẹ̀lé wa àti àtìlẹ́yìn wa. Nípa rẹ Ọlọ́run la fi ń dára àti àrà rere tá a rí dá. Ẹ̀mí mímọ́ ẹ ṣé, ẹ gba ọpẹ́ wa. Bàbá wa yìn ọ́, a gbé ọ ga, a ṣe yín lọ́ba o lórúkọ Jésù. Ní ti ẹ̀ṣẹ̀ wa gbogbo, ẹ fàánú dáríjìn wa. Bàbá wa bẹ̀ ọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run ẹ yọ́nú sí wa. Ẹni tó bá yọ́nú sí ló rí àánú gbà. Ẹni tó bá rí àánú gbà náà ló yọ́nú sí. Nípa ìyọ́nú rẹ a sì wà láàyè. Nípa ojú rere àtàánú rẹ a sì lè ṣe ohun gbogbo tá a bá fẹ́ ṣe. Nípa àtìlẹ́yìn rẹ ojú ò sì ní tì wá nígbà kankan. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti dáríjìn wá. A yìn ọ́ torí pé a ti rá àánú gbà. Ògo mà ní forúkọ rẹ. A béèrè fún ìwàláàyè agbára rẹ nítorí orúkọ rẹ. Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ dàpọ̀ mọ́ wa. Ẹ sọ̀rọ̀ agbára jáde. Ọlọ́run àwa ó sì yìn ọ́. Ògo ní forúkọ yín Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo fẹ́ ká jọ yẹ ẹsẹ̀ Bíbélì kan wò màní. Nínú ìwé Òwe orí 26 ẹsẹ̀ 1. Ó sọ wípé bí ẹyẹ fún ìsíkiri, fífò kiri fún alápáǹdẹ̀dẹ̀. Ó ní ègún kì í wà láì nídìí. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹsẹ̀ yìí bà mí lẹ́rù púpọ̀ nígbà tí mo yẹ Bíbélì wò débẹ̀. Ó ní ègún kì í wà láì nídìí. Dájúdájú ègún tó ń jà ọ́, ìdí kan ló fà á. Ogun tó ń jà ọ́, ó bẹ̀rẹ̀ láti ibì kan. Ègún tó wà lórí rẹ tó ń jà ọ́ bí ogun yìí, ó bẹ̀rẹ̀ láti ibì kan. Àní ọwọ́ àwọn kan ló ti wá. Àní àwọn kan mọ ìpìlẹ̀ rẹ̀. Àní àwọn kan mọ ìdí rẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé Kénáánì wa lè béèrè lọ́wọ́ Hámù wípé báwo ni ègún ẹrú ṣe wà lórí ayé òun? Wọn ò ní sọ pé bàbá rẹ̀ ló pilẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń rìn nínú ayé. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ogun ń jà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ègún ń jà. Ó pàtàkì ìdí tí ègún fi ń jà á. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Kò sì ṣeé ṣe kó wà bẹ́ẹ̀ láì nídìí. Kò ṣeé ṣe kí ègún ó wà bẹ́ẹ̀ bí kò sí kó bẹ̀rẹ̀ láti ibì kan. Bóyá àwọn bàbá rẹ, bóyá àwọn ìyá rẹ, bóyá generation kẹta ìkẹrin, bóyá ìran karùn-ún tàbí ẹ̀kẹfà, bóyá ìran ọjọ́ tó ti pẹ́, bóyá ìran ọjọ́ tó ti pẹ́, bóyá ìran ọjọ́ tó ti pẹ́. Ìránṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ níjọ́ wo ní? Ó ní àáfàá akọ́mọ ní kéwú aláàjì ń ló gbáyàwó wòlíì. Ó sì gbà á gbé láìsí nǹkan kan tí ó ṣẹlẹ̀, láìsí nǹkan kan tó tẹ̀yìn rẹ̀ jáde. Wòlíì wá sunkún. Ó ló di ìyàwó kẹta tán máa gbà lọ nílé òun. Ó wá ń bẹ Ọlọ́run, ó wá ń gbàdúrà. Ó ń wádìí àṣírí ogun yìí. Nínú ìwádìí àti ìlàkàkà rẹ̀ ló ti rí pé kì í ṣe ogun, ègún ni. Àṣé ìyàtọ̀ ń bẹ láàrin ogun àti ègún. Ó kàn máa ìṣe rẹ̀ kàn máa ń fara hàn. Ó máa ń fara jọra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó máa ń fara jọra wọn láwọn ibì kọ̀ọ̀kan. Ó ní èyí kì í ṣe ogun. Ó ní ègún ni. Ó ní ẹ̀mí mímọ́ fi ìran yìí hàn òun wípé baba ńlá àwọn kẹrin ó jẹ́ oníṣòwò kòkó. Ó lówó lọ́wọ́. Ó rí ọmọbìnrin tó ti dájọ́ ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tó fẹ́ fẹ́.
ó sì ru owó lọ sílé àwọn ọmọbìnrin náà, ó kó owó fún àwọn òbí rẹ̀, ó sì gba ọmọbìnrin yìí tipátipá, ó sọ di ìyàwó ara rẹ̀, tó bẹ́ẹ̀ tí ọkọ rẹ̀ fi bínú para rẹ̀. Nígbà tí inú rẹ̀ bàjẹ́, ó wá di ègún sínú ìran wọn. Ó wá di ègún sínú ìran wọn. Àwọn alágbára, àtẹni tó lágbára àtẹni tí ò lágbára, ẹni tó tó wọn àtẹni tí ò tó wọn, tó wá ń gbá ìyàwó tiwọn náà, ó ti di ègún nínú ìran yìí. Mo sọ lórúkọ Ọlọ́run Bàbá, Ọmọ àtẹ̀mí mímọ́, kò sí àdúrà, kò sí agbára tàbí ipá kankan tó lè pa ègún rẹ́, bí kò sí àánú Elédùmarè tó lè mú kí tiẹ̀ ó yàtọ̀ láàrin wọn. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nípa ìyọ́nú àti àánú, ìpìlẹ̀ ègún yìí lórúkọ Jésù, Ọlọ́run fọ́. Torí pé o rí mi gbọ́, o sì rí fọ́nrán yìí wò, lórúkọ Bàbá tọ́, láàrin àwọn tí ègún yìí ó jà, lórúkọ Jésù, àánú dá tiẹ̀ yọ sọ́tọ̀ láàrin wọn. Kò ṣeé ṣe, kò ṣeé ṣe, kò ṣeé ṣe, kò ṣeé ṣe. Ẹ̀san máa ń sọ̀rọ̀, ẹ̀san máa ń fọ̀n, ẹ̀san máa ń fọ̀n. Ohun tí ìran kan ti ṣe síwájú, àwọn ìran tó ń bọ̀ ó sì máa jẹ ìyà rẹ̀. Ohun tí ìran kan ti dá tó ti fọwọ́ fà, àwọn ìran tó ń bọ̀ ó sì máa gba ẹ̀san rẹ̀. Ẹsẹ̀ yẹn sọ wípé ègún kì í wà láì nídìí. Gbogbo ègún tó wà lórí rẹ̀, tó wà lórí mẹ́, ṣùgbọ́n tá a mọ̀dí rẹ̀, tó sì ń jà wá lógun, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni mo sọ. Àánú Jésù ó dá tí a yàtọ̀ láàrin wọn, láàrin gbogbo àwọn tá a bí nínú ìran yẹn, àti nínú ìdílé yẹn, àti nínú generation yẹn tí ègún yẹn ń sọ̀rọ̀ lórí wọn. Àánú Ọlọ́run Olódùmarè lórúkọ Jésù ó dá tí ẹ yọ yàtọ̀ láàrin wọn, ó dá tèmi yọ yàtọ̀ láàrin wọn. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́ ni mo sọ. Àánú tó tó gbani lọ́wọ́ ègún, àánú tó tó gbani lọ́wọ́ ogun, lórúkọ Olúwa Ọlọ́run Jèhófà, àánú ìsọ̀rọ̀ nípa tiwa lónìí. Bí Ọlọ́run ti ń bẹ láàyè, ẹni tó ní májẹ̀mú, ó fi ìyọ́nú àti àánú, ó fi yí ègún ìdànù lórí rẹ̀. Ìyọ́nú àti àánú lórúkọ Jésù, ó fi yí ègún ìdànù lórí rẹ̀. Àwọn bàbá rẹ ló pilẹ̀ ègún, ìran ìyá rẹ ló pilẹ̀ ègún. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àánú Jésù ó yí ègún ìdànù lórí rẹ̀. Ibi tí ègún ìjà ológun dé, àánú Jésù ó yí ègún ìdànù lórí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń ságàn, tó jẹ́ wípé ègún ló ṣe nínú tí òjò bímọ. Ayé wa ń pè ní àgàn. Wọn ò rí náà rí ègún, ṣùgbọ́n wọ́n rí náà rí àgàn nínú ayé rẹ̀. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àánú Jésù ó yí ègún ìdànù lórí rẹ̀. Ègún tí ò jẹ́ ọrọ́mọ bí, ègún tí ò jẹ́ ọrọ́mọ pè ránṣẹ́, ègún tó mú kọ́mọ kú mọ́ ọ lọ́wọ́, ègún tó mú kọ́ wà láì lọ́kọ, ègún tó mú kọ́ wà láì láya, ègún tó mú kọ́ wà kọ́ ọmọ rí ìdílé tò, kọ́ rìn díẹ̀ káyà ó lọ mọ́ ọ lọ́dọ̀, kọ́ rìn díẹ̀ kọ́kọ́ ó pa ọ́ tì sẹ́gbẹ́ kan. Ègún yìí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àánú Jésù ó gbé ègún yìí mẹ́. Lórúkọ Jésù, Ọlọ́run yí ìdànù lórí rẹ̀. Ìwọ bọ́ lábẹ́ ègún. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ, ìwọ bọ́ lábẹ́ ègún. Bí n ti ń ṣe ọ́ yẹn kò sí ọ bẹ́ẹ̀ mọ́. Bíbélì sọ wípé ó ní Jésù lọ sínú ilẹ̀ láti lọ wàásù fún àwọn òkú. Ó sì lo ọjọ́ 3 níbẹ̀ láti lọ farahàn fún àwọn òkú, láti wàásù fún wọn. Èyí tó bá gbàgbọ́ yóò là, èyí tó bá kọ̀ yóò sì ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ. Òun mọ ìpìlẹ̀ ègún, ó mọ ibi tí ègún yìí ti bẹ̀rẹ̀. Ègún tó ń jà ọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, Jésù mọ ìpìlẹ̀ rẹ̀, ó sì mọ ibi tó ti bẹ̀rẹ̀. Ó dáa tó bá rí bẹ́ẹ̀, níwọ̀n ìgbà tó lè lọ sínú ìsà òkú fọ́jọ́ 3, mo rán kó wọ ìpìlẹ̀ ègún ayé rẹ lọ lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́. Lórúkọ Jésù, ó yá kó gbé ègún náà mẹ́. Ègún tó ń jà ọ́ lógun yá dá dúró lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Lórí rẹ ayẹ ègún ìdànù lórúkọ Jésù. Lórí rẹ ayẹ ègún ìdànù lórúkọ Jésù. Lórí rẹ ayẹ ègún ìdànù lórúkọ Jésù. Ègún tó yẹ pé tó bá ti dé ìkóríta ìṣerere yóò sì yẹ̀ dànù mọ́ ọ lọ́wọ́. Kì í ṣèwọ náà, àwọn bàbá rẹ ti yẹ ègún, wọ́n ti yẹ rere mọ́ ẹnìkan lọ́wọ́ ni, ń ló jẹ́ kí rere ó mọ yẹ̀ dànù mọ́ wọ náà lọ́wọ́. Mo bá ìránṣẹ́ kan pàdé lórí òkè lọ́jọ́ kan. Ó kó ìyàwó 3 wá sórí òkè, ìyàwó 3 ló ní, mẹ́tẹ̀ẹ̀ta sì yàgàn, wọn ò rọ́mọ bí. Ṣùgbọ́n nígbà tí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún, wọn rán padà sílé bàbá rẹ̀. Wọ́n ní bàbá rẹ̀ ti fi aláboyún ṣe oògùn, wọ́n ti fi aláboyún gúnṣẹ́. Aláboyún sì sọ̀rọ̀ ìgún sílẹ̀ wípé nínú ìran yín àní gbọ́ ẹkún ọmọdé. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́ ni mo sọ.
ọ̀rọ̀ tí ẹnìkan fomi ojú sọ tó wá di ègún sínú ìran tá a ti bí ọ lórúkọ Jésù. Ikú àtàjíǹde Jésù ó yẹ ègún ìdànù lórí rẹ. Ikú àtàjíǹde Jésù ó yẹ ègún ìdànù lórí rẹ. Ẹ̀jẹ̀ Jésù lágbára púpọ̀ láti fọ́ ègún. 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 Lórúkọ Ọlọ́run Bàbá, Ọmọ àtẹ̀mí mímọ́. Ẹ̀jẹ̀ tó lágbára láti fọ́ ègún lórí rẹ. Ẹ̀jẹ̀ Jésù fọ́ ègún lórí rẹ. Ẹ̀jẹ̀ Jésù fọ́ ègún pátápátá tìpìlẹ̀. Ègún tí ò jẹ́ ọ gbérí. Ègún tí ò jẹ́ ọ jéèyàn. Ọ̀ ń làkàkà, ọ̀ ń gbìyànjú ṣùgbọ́n kò yọ nítorí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ìran rẹ. Ó ti di ègún nínú ìran tá a ti bí ọ ni. Lórúkọ Ọlọ́run Bàbá, Ọmọ àtẹ̀mí mímọ́. Agbára rẹ̀ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ lórúkọ Jésù ó fọ́ ègún yìí túútú. Ó fọ́ ègún yìí tìpìlẹ̀. À ń gbàdúrà pẹ̀lú ìránṣẹ́bìnrin kan lọ́jọ́ kan. Oyún ti di oṣù 14 nínú rẹ̀. Àwa ń gbàdúrà kọ́lọ́run tú sílẹ̀. Ó ní pásítọ̀ ẹ má dààmú. Ó ní ìyá mi máa ń bímọ oṣù 18. Ó ní àǹtí mi kan tiẹ̀ bímọ oṣù 22 22 months. Ó ní ìyá àwọn a máa bí 18 months, a máa bí 19 months. 14 lòún ṣẹ̀ṣẹ̀ dé ní tòun, kò tí ì dàbí tìyá àwọn. Ègún ti di ìran nínú ìran wọn. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nínú ìran tá a ti bí ọ, ègún tí ń torí ẹnìkan dórí ẹnìkan. Ó dà, mo sọ pé ègún ẹ̀jẹ̀ tó dàbí okùn tó so ọmọ ìran tó bí ọ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ó fọ́ ègún náà túútú. Okùn yẹn já. Ìwọ dòmìnira lórúkọ Jésù. Ègún tó ń rú kiri yìí tí ò jọ rojú rere níbi gbogbo tó ń dé, ẹ̀mí mímọ́ ó fàánú yí ègún ìdànù. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Ìwọ dòmìnira o. Ò bọ́ lábẹ́ ègún. Ògo ni forúkọ Ọlọ́run, ẹni tó nípa àtagbára lọ́dọ̀. Ọlọ́run tó ń ṣiṣẹ́ tí ò dáwọ́ dúró nínú pẹpẹ àdúrà yìí. Ọlọ́run tó ń ṣiṣẹ́ tí ò dáwọ́ dúró nínú pẹpẹ agbára àdúrà. Ọlọ́run tó ń ṣiṣẹ́ tí ò dáwọ́ dúró kó máa tẹ̀síwájú. A ó sì máa yìn ọ́. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Hallelujah.